proof dẹ̀ ti wà pé púpọ̀ nínú àwọn àfáà lọ́rin ẹlẹ́bọ ni wọ́n. Ìtẹ́ bá fẹ́ ṣe ẹni tí ó bá kú ni kó kú lórí òtítọ́ tèmi dúró lé pé kí mùsùlùmí má fara ní oníṣẹ̀ṣe kó níṣẹ̀ṣe má fara ní mùsùlùmí káwọn méjèèjì má fara ní kìrìsìtẹ́nì ó kulẹ̀ tilẹ̀ ń fara nìyàn tẹ́lẹ̀. Proof ti wá wà. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ wo fídíò yìí tẹ́ ẹ̀dẹ̀ share rẹ̀ nítorí Ọlọ́run pé pípọ̀ nínú àwọn oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n, especially mùsùlùmí Ìlọrin. Fídíò ti wà tó jẹ́rìí. Ṣé rí proof wà wípé púpọ̀ nínú àwọn àfáà Ìlọrin gan tí wọ́n ń tako àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n. Proof dẹ̀ wà. Ẹ̀rí wà. Ẹ̀rí wà tó ń fi hàn wípé púpọ̀ nínú àwọn àfáà Ìlọrin yẹn ẹlẹ́bọ ni wọ́n. Ṣé rí nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ ṣe o. Tá a bá sọ òótọ́ ọ̀rọ̀ á kú, tá a bá parọ́ á kú. Wáì tí àwọn àfáà yẹn ò gbé jẹ́ ẹ wá gbọ́ nǹkan tí Yàyà Gàmbàrí wí nípa wípé àwọn oníṣẹ̀ṣe wọn gbọ́dọ̀ ṣe ọdún ṣẹ̀ṣe tó fẹ́ ṣe ní on the 20. Mo wá fẹ́ bi Yàyà Gàmbàrí kí ni agreement wọn nílé ẹjọ́, kí ni agreement wọn lọ́dọ̀ ọlọ́pàá ní wípé ẹni tó bá dá wàhálà lẹ̀ yóò fojú ba ilé ẹjọ́. Ṣé ọdún ṣẹ̀ṣe táwọn yẹn wá sọ pé àwọn fẹ́ ṣe nílọrin ṣé wọ́n sọ fún yín pé àwọn fẹ́ bá yín jà ni? Màá wá mú proof wá ẹjọ́ nítorí Ọlọ́run farabalẹ̀ wo fídíò yìí máa mú proof wá tẹ́fìmọ̀ yìí pé púpọ̀ nínú àwọn àfáà Ìlọrin oníṣẹ̀ṣe làwọn gan ẹlẹ́bọ lábẹ́nú ni wọ́n kò ní dá fẹ́ni tí ò bá lè sòtọ́ ọ̀rọ̀ ibi tọ́rọ̀ dé yìí. Kọ́kọ́ dúró ń bẹ̀ yẹn ẹjọ́ sáyẹn ọ̀dà tẹ́kì pé anybody ò ní dá wàhálà lẹ̀ sáwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe wọn jẹ́ẹ́jẹ́ tí wọ́n tó bá wù yín kẹ́ lọ bá wọn. Ìjọba dẹ̀ ti kìlọ̀ fún wa, ìjọba ti sọ wípé anybody tó bá dá wàhálà lẹ̀ wọ́n máa arrest yẹn. Mò ń bọ̀ o màá mẹ́rìí wá o màá mẹ́rìí wá tẹ́ fi mọ̀ yìí pé púpọ̀ nínú àwọn àfáà yẹn ẹlẹ́bọ ni wọ́n. ẹ má rú òfin ìjọba o, ẹ má rí ìjọba fi o, tẹ bá fi lè ṣe agídí tẹ lu agídí fi bí ṣẹ̀ṣẹ̀ yẹn wá sí Ìlọrin tọ́lọ́pàá bá fi lè kọ́ everybody. Ẹ má sọ wípé àwọn mùsùlùmí wọ́n ti lọ́wọ́ agbára, àwọn Ìlọrin wọ́n ti lọ́wọ́ agbára. Ẹ má sọ yẹn o, ẹ̀yin fúnra yín lẹ́fẹ̀ẹ́ fi ọwọ́ ara yín rúfin ìjọba o. Ibi tó bá wù yín lẹ́tì lè ṣe nǹkan yín o. Ẹ lè lọ ṣe ní Kwara, bá fẹ́ ṣe ní Kwara ẹ jẹ́ kó jẹ́ àwọn ìgbèríko. Wáyé tó ṣe máa dictate fẹ́lẹ́ran rẹ̀ yìí pé ẹlẹ́ran ara bíi tiẹ̀ pé nǹkan tó ṣe lélẹ̀. In this Nigeria where is religious tolerance? Ọlọ́run mo mọ̀ dúpẹ́ pé o gbé mi ga láyé. Àwọn pípù yóò bá ní pé òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ni ò jẹ́ kí n níláárí. Ọlọ́run mo mọ̀ dúpẹ́ tó mọ̀ sáámi sọ̀rọ̀ mi. Ẹ̀yin èèyàn máa share fídíò yìí. Proof wà ẹ̀rí wá wípé pípọ̀ nínú àwọn àfáà Ìlọrin yẹn ẹlẹ́bọ ni wọ́n. Màá wá mú proof wá nísìn màá mẹ́rìí wá mò ń bọ̀. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ṣe ọdún yín ẹjọ́ ń kálukú ó ṣe tiẹ̀. Màá wá mú proof wá tẹ́ẹ̀fì mọ̀ yìí pé púpọ̀ nínú Ìlọrin Yàyà Gàmbàrí so ti rí fídíò tó ṣe yìí nǹkan tí wọn náà gbé dání tó ń ṣe yóò bí ọ. Àyàfi tó bá jẹ́ wípé o ò ta ewé o ò ta egbò, àyàfi wípé tó bá jẹ́ wípé o ò ṣe nǹkan ṣẹ̀ṣẹ̀ rí látijọ́ tó o ti délé ayé níṣẹ̀ṣẹ̀ òní bí ọ Yàyà Gàmbàrí. Èmi ò sọ̀rọ̀ láìlẹ́rìí. Ṣé ti ń gbọ́? Ayé yìí wà á mọ̀ ìbàlá òbí kúlẹ̀ àdìdì ayé táwa yìí ayé àdéhùn ni àwọn nǹkan wọn máa fẹ́ máa dún ẹ̀ wò ṣé wọn ọ̀dọ́ ànábì wo ni wọ́n sàṣà ànábì. Mò ń bọ̀ ṣé Yàyà Gàmbàrí ò kéwú ni ṣé kò kéwú ni òfin lè lo àlùkùrán? Ẹ mẹ́jà mọ́ tanra wa wo kò ní dá fẹ́ni tí ò bá lè sòtọ́ ọ̀rọ̀ bí tá a dé yìí tá à ń bẹ̀rù náà ni pé kọ́lọ́run jẹ́ ó dáa fún wa. Ọlọ́run sì ti gbàdúrà wa Ọlọ́run gbàdúrà wa lórí wípé ká já sí pé òótọ́ ọ̀rọ̀ yẹn ká lè continue torí gbà kèmí ti fẹ́ padà yìí pé òótọ́ ọ̀rọ̀ yìí le o èmi ò lówó o
ṣùgbọ́n Ọlọ́run ti gbàdúrà báyìí ẹni tí ó kú ni ó kú. Kí ló dé tí Yahya Gambari ò lè lo àlùkùránì Ọlọ́run fún sọ? Gbogbo tí Yahya Gambari ṣe yìí ta ló kọ́? Ṣé bí Yahya Gambari náà bá lọ́wọ́ ẹnìkan ní Ìlọrin ni? Ta ló kọ́ Yahya Gambari bẹ́ẹ̀ ṣe ń lo ewé àtegbò tí wèrè ara rẹ̀ wá ń sọ wípé táwọn ẹlẹ́bọ bá wà lọ́rin kí ni ìwọ gẹ́gẹ́ Yahya Gambari? Òun sí gbẹ́rẹ́ òun gbé ẹbọ lọ sóríta. Ìtẹ́ fi mọ̀ ìpé púpọ̀ nínú àwọn àfáà lọ́rin ẹlẹ́bọ ni wọ́n. Ta ló kọ́ Yahya Gambari ẹbọ ọmọ kékeré ni? Ebi tí ẹ bá kọ ni ó mọ̀. Ta ló kọ́ Yahya Gambari bí wọ́n ṣe ń sin ẹbọ bí wọ́n ṣe ń sin gbẹ́rẹ́? Yùnbọ̀ ẹ mọ̀ gbọ́ kó mọ́ dàbí ìgbà. Màá mẹ́rin wá fún yín kò ní dá fẹ́ tí ó ní dá fún. Ẹ fi jẹ sílẹ̀. Ẹ jẹ́ àmọ́ bí Nàìjíríà ó ṣe ní lọ síwájú. Olóyè Ìgbòho tó jà fún gbogbo ọmọ Yorùbá nìyẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pẹ̀ kálukú ń ṣe bí olórí burúkú káàkiri. Ẹ̀yin tí bàbá aládùn ẹ máa share fídíò yìí ẹ máa share fídíò yìí ìṣẹ̀ṣe ó gbé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin mùsùlùmí Ọlọ́run ó dùn ó tì yín. Ìsọ yìí pé mùsùlùmí ò dá ẹ fà àwọn àfáà ilẹ̀ ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ó kálukú ṣe tiẹ̀ kí píìsì wà ìyí táwa dúró fún nìyẹn kò ní dáfẹ́ tí ò bá lè sọ tọrọ púpọ̀ nínú ẹ̀yin àfáà lọ́rin yẹn lẹ́bọ nìyí kò ní dáfẹ́ tí ò ní dá fún. wèrè ṣe ẹ kí ni wàá sún kọ sàsí mi àbí mo goyodo wà ní ṣe ṣíríkù ẹ ló máa pa ẹ àbí wèrè ni ẹni wọn ṣépè fún ẹni muhammadu balawo bí kúlẹ̀ ayé gbogbo àdáwọ̀ ayé yìí sọ pé ó yìí ti láti borí ọ̀tá ni àbí wèrè ni ẹni ká da fáwọn tó ní ẹ kí ṣíríkù ṣe àwọn ọmọ ànábì Ádámọ̀ tí wọn àgbẹ̀bọ àwọn ọmọ ànábì Ádámọ̀ tí wọn àgbẹ̀bọ fọlọ́ kí lọ́lọ́run ní kí wọ́n ṣe tí kò fi pa kan kí ọlọ́gbẹ̀bọ kan kò gbà kan ní kò fi pa kan kí wọ́n á ní wàhálà tiẹ̀ ẹlẹ́rìí ibu ìwọ ni mo gbọ́ bọ́ fún mi ṣé tó ló jẹ́ mo ṣe gbẹ́bọ ni ilé ẹjọ́ pé àjẹ́ wà bẹ́ẹ̀ oṣó wà bẹ́ẹ̀ àwọn ìyá mi ọ̀tá alé ọ̀tá òde àmọ́ níṣe ni àwọn ìyá mi ń retí ẹ̀bẹ̀ gbogbo pátá ni wọ́n wá ṣubú ẹ̀. ó bí àwọn ìyá mi ló fi rọ́nà lọ àwọn àjẹ́ àwọn oṣó àwọn èmèrè Ọlọ́run ráwọn náà níṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì ni ó bẹ̀ wọ́n ló fi rọ́nà lọ àwọn ìyá mi apanimọ̀ yọjà ìbá yín ìbá kókó tó kún tí ó ní rúgbìn ẹ̀yin arógbàsọmọ́ balẹ̀ òṣùpá ló mọ̀ wọ́n kì ó bẹ̀ wọ́n ló fi rọ́nà lọ ta ní jọ máa kú apá níwájú ọmọ kú yányán ẹ̀yin àfáyẹ̀sí ń tanra yín jẹ kò ní dáfẹ́ tí ò bá lè sùn tọrọ làwa gbé dání púpọ̀ nínú àwọn àfáà lọrin ẹlẹ́bọ ni wọn kò ní dáfẹ́ tí ó ní dá fún àbò lórí burúkú nìyí ta ló kọ́ Yahya Gambari kìí ṣe inú Ìlọrin ló ti lò sẹ́mi ayé kìí ṣe pẹ̀lú dàgbà sí ni ta ló kọ́ bí wọ́n ṣe ń ṣe ẹbọ ta ló kọ́ bí wọ́n ṣe ń sin gbẹ́rẹ́ proof sì tún wà ó kù proof ẹyọ kan tí mo fẹ́ play ẹjọ́ sọ̀rọ̀ eléyìí tán. wá jókòó wá ń sùn tẹ̀rù mọ́ni èso súnmọ́ tà náà mọ̀lẹ́lá ó ń gbèrò yìí ó fẹ́ lówó láyọ̀ ó fẹ́ kó dáa fún ẹ ó wá fi gbogbo omi òfin sùn wèrè ń ṣe ẹ́ ó sì. ṣé ń gbọ́ ẹ wo bí kéwù ṣe dùn lẹ́nu Yahya Gambari ṣé Yahya Gambari ò kéwù ni gbogbo à ń já ewé à ń já egbò yẹn níbo Yahya Gambari níbo ló ti rí advice tí ẹ kàn bẹ́ẹ̀ mi fún Yahya Gambari yẹn ni wípé kó má tako àwọn oníṣẹ̀ṣe jù torí wípé gbogbo ewé egbò tó ti lò yóò bí Yahya Gambari gbogbo gbẹ́rẹ́ tí Yahya Gambari ti sín tó lu ẹbu lójú gbẹ́rẹ́ yóò bí Yahya Gambari gbogbo ẹ̀yin àfàtẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ náà ayé yín ó bàjẹ́ ẹ̀ ní látùbọ̀tán re tó bá jẹ́ wípé ẹ lọ ń ṣe nǹkan ìṣẹ̀ṣe lẹ́yìn ẹ wá ń gbé lójú ẹ wá ń bayé ìṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe ó bí yín mùsùlùmí lèmi tí mo bá yín sọ̀rọ̀ yìí náà mùsùlùmí ni mí Ọlọ́run ni ó sì ṣèdájọ́ mi kì í sẹ́yìn kò ní dá fẹ́ni tí ó ní dá fún aláṣìírí yín ti tú àní ẹlẹ́bọ pọ̀ nù yín. ó sick. kí ló dé ọtí ẹ bẹ get out. ṣé ti ń gbọ́ Yahya Gambari tí tó ń halẹ̀ máwọn ọlọ́sùn ó tún kù fídíò kan mò ń bọ̀. èyí ni ẹ̀rí pátápátá ẹjọ́ ẹ máa share fídíò kò ní bàjẹ́ fún yín ẹ jẹ́ kí peace wà ẹ jẹ́ kógun sí mi àwọn tí wọ́n wá ta ẹ̀sìn yìí fún wa wọ́n ṣé báwa ṣe yìí o ẹ jẹ́ kógun mi ẹ jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú Sunday Igboho sà tó yẹ kí gbogbo wa dìde fún kájá fún kó náà wá jayé kó wá jẹ ọ̀rọ̀ rẹ̀ ẹni ẹlẹ́ni ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ Yorùbá ayé ẹlòmíì ẹ wò. ogun bá bá wa ní. ṣé ń gbọ́. Ogun sì ní contribution tó contribute sí ìran Yorùbá tó wúlò fún gbogbo wa nìsín. ọ̀sọ́yìn bá bá wa lọ́sọ̀ yín jẹ́ ntọ́lọ́ fún ní mẹ́rin àdìbò ọ̀sọ́yìn bá bá wa ní àdínà yẹn o àwọn mùsùlùmí àlẹ́ ẹ̀rọ àdínà ọ̀sọ́yìn o ó ní contribution tí ọ̀sọ́yìn contribute sílẹ̀ Yorùbá tó wúlò fún gbogbo wa nìsín. àwọn mílíọ̀nù bá bá wa ní
ó ní kò ti pútù sọ́run mi la kò ti pútù sílẹ̀ Yorùbá. Ànábì Muhammad ní bàbá rẹ̀. sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam alayhi salatu wasalam alayhi salatu wasalam alayhi salatu wasalam àwọn náà lè bẹ̀rẹ̀ bàbá wa. Allah. Ògún Lákàyé Ọ̀ṣọ́yìn Ọbàtálá Ọ̀rúnmìlà gbogbo wọn ta ló ní gbogbo wọn Olódùmarè ló ní gbogbo wọn. Kábíyèsí. Olódùmarè tó dá ayé tó dá ọ̀run. Ibi táwọn mùsùlùmí ti yàtọ̀ sí yín ẹ̀yin oníṣẹ̀ṣe òun ni pé Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ọ̀rúnmìlà tó dá Ọ̀ṣọ́yìn Olódùmarè yẹn gẹ́gẹ́ làwọn sìn làwọn rúbọ fún. Torí pé ẹ̀sìn rúbọ kárúbọ ká gbé ẹbọ gbogbo lẹ́sẹ̀ àbáláyé. Ṣé ti gbàgbé ni? Ṣé ti ń gbọ́? Ṣé ti ń gbọ́? Ṣé ròbí Yahya Gambari ó ní mọ̀ ní abẹ́ ròbí láàká ìrì òpè? Ọlọ́run gbà kan. Bàbá ìmọ̀ nǹkan tó ń ṣe Ọlọ́run ní yóò bàjẹ́ fún ọ. Ọlọ́run ní kẹ́lẹ́ Ibrahim fi àlẹ́ Ismail rúbọ fún un. Kọ́lọ́ tó wá fi kíni kó tó fi àgbòrò pọ̀ ẹ̀. Yes, ẹ̀sìn rúbọ gbọ́ngàn lẹ́sẹ̀ àbáláyé. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n àwọn mùsùlùmí Ọlọ́run ọba Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ṣàngó tó dá Ọ̀rúnmìlà Olódùmarè yẹn làwọn sìn o. Òun sì là ń rúbọ fún ṣùgbọ́n àdínà ìwọ̀n ọba bá wa ni wọ́n o. Lórí àdébí Muhammad ò dín náà bàbá rẹ o. Àdébí Ibrahim kò dín náà bàbá rẹ àdébí Muhammad kò dín náà bàbá rẹ bó ṣe jẹ́ olóṣàkó. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Àwọn mùsùlùmí àdínà ìrẹ̀ bá bá wa ni wọ́n. Ṣé ń gbọ́? Ọ̀ṣọ́yìn bá bá. ń bọ̀ game play nìkan. Sọ́kà ní ìjẹsìn ẹni tí ó máa ń sọmọ Yorùbá tí ó bí sílẹ̀ Yorùbá ìkànnì sọ pé Ògún kì í ṣe bàbá òun ní sọ pé gbogbo àtọ́ka yìí kì í ṣe bàbá òun. Yes, àwọn mùsùlùmí mo tún sọ àwọn mùsùlùmí bàbá wa ni wọ́n ṣe o àdínà ìwọ̀n bàbá wa ni wọ́n ṣe. Yes, kò tó bá fẹ́ dì náà ìwọ̀n jáde kó nígbà wọn sí bàbá rẹ̀ ẹ jẹ́ pé òṣọmọ Yorùbá nù ẹ jẹ́ pé wọ́n bí ẹ sílẹ̀ Yorùbá nù. Ẹ má gbàgbé ẹ̀dẹ́gbẹ́ nídìí àgọ́ high blood pressure ọ̀dẹ́ bẹ́ẹ̀ tí sì yẹ kàn sí Gambari kí high blood pressure yẹn kó ti pẹ́ lára diabetes yẹn kó ti pẹ́ lára kó ti lo 10 years 20 years àgọ́ ń bẹ tí ó kí ọ. mo bọ̀ ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni mò ń wá. Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ṣàngó tó dá Ọ̀rúnmìlà Olódùmarè yẹn làwọn sìn o. Òun sì là ń rúbọ fún ṣùgbọ́n àdínà ìwọ̀n ọba bá wa ni wọ́n o. Lórí àdébí Muhammad ò dín náà bàbá rẹ o. Ṣé ẹ mọ pọ́ìntì Yahya Gambari ń bí nǹkan tí Yahya Gambari ń sọ ni wípé Ọlọ́run ní kí gbogbo wa sìn bí àwọn kan ṣe gbà fánàbí Muhammad sallallahu alayhi wa sallam táwọn kan gbà fógun táwọn kan gbà fún Ọya kíní kò yẹ kó dìjà àwa kan tá a sọwọ́ lẹ̀ tá a ju ẹsẹ̀ lẹ̀ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá dá ọ̀nà táwa ń gbà rúbọ fún ànàbí ni pé tí wọ́n bá dárúkọ ànàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo mùsùlùmí tó bá wà ń bẹ̀ wọ́n pariwo sallallahu alayhi wa sallam ọ̀nà táwa ń gbà rúbọ fáwọn ànàbí tó kù ó ní pé ká ṣe alayhi salatu wa salam kí wá lóde tẹ̀ jogun omi proof wà sẹ́ proof ni. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.